ọjọ́ ọ̀kan nínú àwọn ọmọ akéwù ibn Abbas radiyallahu anhuma kìí ṣe sàhábì rárá. hadithi tí ẹni tí ì ṣe sàhábì tó gbà wá sọ pé Ànábì ṣe báyìí 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 àbọ̀ sọ báyìí 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 ní ìṣẹ̀lẹ̀ tó ṣe pé kò sójú ẹ̀, lọ́rọ̀ tó ṣe pé kò ṣe tiẹ̀, ilé yẹn la máa ń pè ní mursal. nítorí pé ẹni tó lánàbì sọyún kìí sàwọn tó ránàbì rí, ẹni tó lánàbì ṣe báyìí kìí ṣẹni tó ránàbì rí. bóòlù sí wa gbọ́, ó túmọ̀ sí pé ẹnìkan bẹ tó gbọ́ lọ́dọ̀ rẹ̀, ó dárúkọ rẹ̀ fún wa. báwo la ṣe wá fẹ́ gbọ́ ọgbọ́ lórí nǹkan tó sọ pé bẹ́ẹ̀ lórí? torí ẹ̀ ní ọ̀nà táwọn mùsùlùmí tó ń là kalẹ̀ ipá máa gbàgbá ọ̀rọ̀ eléyìí tí wọ́n bá fi tì sọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam ní àgbà wọlé. ọ̀nà kan ni tó kún kẹ́kẹ́ fún ìmà, ìwádìí ìjìnlẹ̀ àti àìnímàgòmágó nínú. ẹ lè ríru rẹ̀ lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sáwọn mùsùlùmí. torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo nǹkan gbà wá nínú tírà àwọn míì tá ń sọ pé ọ̀rọ̀ ni tá fi tì sọ́dọ̀ àwọn ànábì wọn àbí ọ̀rọ̀ ni tánàbí wọn fi tì sọ́dọ̀ Allah, gbogbo ọ̀nà yún irọ́ lásán. kódà kò lẹ́gbẹ́ ìpele 100 nínú ìpele bí wọ́n ṣe máa ń gbọ́rọ̀ wá tí fi máa lẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí. torí ẹ̀ kìí ṣeré rárá ńlọrọ̀ ọmọ nínú Islam, kìí sì ṣàwàdà ìní tó bá fọ̀rọ̀ kan tì sọ́dọ̀ ànábì kó sọ báyìí àbí tó fi tì sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kó ṣe báyìí. àwọn olùmọ̀ ńlá tó lu ẹlẹ́dàá wa máa fàyọ fún àlùmọ̀ yìí, àwọn náà máa ń ṣiṣẹ́ jíjọ́ gbígbọ́n yíyẹ̀wò kó tó ti kọ́ dọ́dọ̀ wa, káfí ma èwo la lè lò nínú àwọn ọ̀rọ̀ yìí, èwo la sì lè lò. olúwàfẹ́lẹ́ yìí ó fi ṣèkẹ́ wa nítorí kádìrún rẹ̀ kó lè bá a pé, torí kádìrún rẹ̀ kó lè bá a pé, torí pé àwọn tó ń síwájú wa yìí bí àwọn Yahud, àwọn Nasara, àwọn wọ̀nyẹn Allah azza wa jal ó sọ tírà kalẹ̀ fún wa, ó sọ kalẹ̀ fún àwọn ànábì tí wọ́n láwọn ń tẹ̀lé lóòótọ́, ṣùgbọ́n Allah ò ṣàdéhùn pé màá sọ àwọn tírà. Allah fún wa sọ, wọn náà lè tatara àṣánà kó kíyèsí oògùn. nǹkan mélòó ni wọ́n ní kó sọ tó mójútó? nǹkan mélòó wọ́n ní kó máa ṣàkíyèsí tí ọ̀bọ ọmọ lọ́wọ́? àsáwọ̀ ó lè wọnú ẹ̀, ojúlówó lè sákò ń bẹ́ẹ̀, nítorí pọ́n mi èèyàn ni kò sí bó ṣe lè máa ṣe tí ò ní kù síbi tó pọ̀. torí ẹ̀ ló lọ́wọ́ sọ pé bima stahfidhu min kitabillah, ohun tá a fún wọn sọ nínú tírà Allah. yàtọ̀ sí al-Qur'an, yàtọ̀ sí Sunnah, Olúwa sọ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun. àwa la sọ, dájúdájú àwa la sọ kalẹ̀, dájúdájú àwa gangan náà la sọ. torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò lè ṣeéṣe rárá kí ìbàjẹ́ kó wọnú al-Qur'an gbáwájú àbí gbẹ̀yìn lọ́nàkọnà, kò lè ṣeéṣe. káṣírí ọmọ tù, kò lè ṣeéṣe. bẹ́ẹ̀ náà ni sunnah anabi sallallahu alayhi wa sallam kò lè ṣeéṣe kọ́kàn wo sùn kọ́ parọ́ pa anabi sọ tí ó sọ, ká mọ́ àròlùmọ̀ kan tí ó sọ pé kò rí bẹ́ẹ̀, anabi ó sọ bẹ́ẹ̀, kò lè ṣeéṣe àfi tí ì bá ṣe Islam yìí. torí pé ibi tó máa ti ń sọ gangan àwọn àmọ́ wà
tó sì kí wọ́n ti fi kọ́ àwọn akẹ́kọ̀ọ́. tó bá ti ń ka àdìsí anabi sọ báyìí anabi kọ́ ló sọ. eléyìí ń bẹ lábẹ́ polówá ní àwa la sọ kalẹ̀ àwa la sọ. torí di eléyìí yóò fi hàn wá mursal nítorí súnmọ́ ìníkọ́ jẹ́ pé sàhábí tó gbọ́ sàhábí tó rí òun ni wọn ò dákọ rẹ̀. ọ̀dà sàhábí àìdákọ rẹ̀ àìsọpọ̀ ńlọgbọ́ àìsọpọ̀ nìṣẹ̀lẹ̀ ìṣojú ẹ̀ kò yẹ kó mú kí á yẹ kó bá hadithi o. wọ́n ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá dá a lójú sáká pé sàhábí nìkan ló ṣubú torí pé ó ṣeéṣe kó jẹ́ pé tábìrì tí ọ̀rá nàbì àmọ́ tó rí àwọn sàhábì hàn kó jẹ́ pé kìí ṣe sàhábì nìkan ló gbé ṣubú kúrò nínú ọ̀nà tádìsì yẹn bá wá kó jẹ́ pé lómìn náà tó jẹ́ tábìrì bíi rẹ̀ ńlọ́kọ́kọ́ gbọ́ lọ́dọ̀ rẹ̀ onítàn lọ́ wá dárúkọ sàhábì tó ń gbọ́ lẹ́nu rẹ̀ ṣùgbọ́n tábìrì tó wọ́n dá kọ́pọ̀ ń gbà lọ́dọ̀ rẹ̀ ń ó ní kẹ́lẹ́kẹ́lẹ́ kan nínú ọ̀rọ̀ rẹ̀ tó ṣe pé tó bá ti dárúkọ rẹ̀ tí irú rẹ̀ bá wà nínú àwọn tó gbọ́rọ̀ wá irú rẹ̀ kì í fẹsẹ̀ rinlẹ̀. torí ẹ̀ ló ṣe yẹ kó tó bá dá wa lójú pé sàhábì nìkan iná ló ṣubú kúrò nínú ọ̀nà táàdì ti gbà wá kò sí wàhálà. so ṣùgbọ́n bò la ṣe fẹ́ mọ̀ pé sàhábì nìkan kò sí bá a ṣe fẹ́ mọ̀ tẹ́lẹ̀ ń bẹ nínú pé Olúwa Ẹlẹ́dàá wa ó sọ ṣẹ̀ríà yìí ní ìsọ tó ṣe pé kò fírù rẹ̀ sọ ṣẹ̀ríà mi. tọ́ kí ni tẹ́gbà wá yìí mú wa gan? àkọ́kọ́ Abu Dawud ó ní marasilu Abi Dawud marasil ó jẹ́ jam'u mursal ti Abi Dawud ó kóró àwọn àdéhìí báwọn títàbí gbà wá pa Ànábì sọ títàbí gbà wá pọ̀ ṣẹlẹ̀ lójú ayé Ànábì láwọn ọ̀rọ̀ tí ò fetí gbọ́ láwọn ìṣẹ̀lẹ̀ tí ò sójú ẹ̀ fún wa kójọ fún wa nu tírà kan. tọ́ba ti rí àdìsí kan bẹ́ẹ̀ àti mọ̀ pé ẹni tó jẹ́ sàhábí tó gbà wá wọn yìí dákọ̀ wọn bẹ̀ iná ló kó bá àdìsí yẹn tó fi jẹ́ mursal. èyí táwọn olùmọ̀ọ́sì sọtọ́ dọ́gba òun náà ni pé alhadithul mursal hadithun da'if hadithi tí wọ́n bá ti pè mursal hadithi tó lẹ́nu fala yuhtajju bihi torí rẹ̀ wọ́n kì í fi sẹ́rì nítorí pé ó ti fi ọ̀nà kan jẹ́ nǹkan tó lẹ́ ó lè fi sẹ́rì ó wá ọ̀nà míì láti fi gba hadithi ń wá eléyìí tí ò ní jẹ́ mursal ọ̀nà míì tí wọ́n gbàgbà wá tí wọ́n dárúkọ sàábé tó ṣe pọ̀ gangan lọ́gbàdì tí ń wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam. Sa'id ibn Jubayr wọ́n lọ sọ pé nǹkan tó ṣe pé kò sétí rẹ̀ wọ́n lọ ṣẹlẹ̀ pé ní ìṣẹ̀lẹ̀ tí kò sojú ẹ̀ pànàbí ó pa ènìyàn 3 lọ́jọ́ ogun Badr ní àsomálẹ̀ ta lọ́fà tó bá ń sòyàn málẹ̀ tí wọ́n á ta lọ́fà wọ́n so málẹ̀ wọ́n sọ lọ́kọ̀ eléyìí wá ṣe sábàbí ó fi kú eléyìí wọ́n sọ pé wọ́n pa sọ́bùrọ̀ tọ́ eléyìí wọ́n lánàbí sallallahu alaihi wasallam ń ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ ogun. àwọn ẹni tó gba ọ̀rọ̀ yẹn wá àwọn ẹni tó dá pé tírú wọn bá gbọ́rọ̀ wá a máa gbà wọn gbọ́ pé wọn ò parọ́ ni ṣùgbọ́n jíjẹ́ tó jẹ́ mursal táwọn máa sọ abé tí wọ́n tọ̀dọ̀ rẹ̀ gbá wá òun ló kó bá ẹgbàá wáyé. tọ́ àwọn tí anabi sallallahu alayhi wa sallam tó wá pa yìí wọ́n jẹ́ àwọn 3 yìí
àwọn náà ni Ta'ima ibn Adi àti An-Nadr ibn al-Harith àti Uqba ibn Abi Mu'ayt. ẹni tó ní àkọ́kọ́ wọn ni Al-Mut'im, àṣìṣe ló ṣe o, Ta'ima ní lórúkọ arákùnrin yẹn jẹ́ ibn Adi. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sọ eléyìí ń fi hàn pọ́tọ́ ká sọ̀yàn lókùn málẹ̀ àbí ká mọ málẹ̀ níbi tí ò ti ní lè sá. ká bẹ̀rẹ̀ sí ní ta lọ́fà, ká bẹ̀rẹ̀ sí ní sọ́lọ́kọ̀ títí tí ó fi kú. irú ẹ̀ náà ni pé wọ́n fẹ́ yin ẹnìkan tí àgbá. eléyìí tó máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè. bí ìgbà kan lórílẹ̀-èdè kan tó kí tó bá ti mólè tó digun jalè, wọ́n ó ṣèdájọ́ kú fún un pẹ̀lú pé kó fẹ̀yìn rẹ̀ ti àgbá. wọ́n á mú wá sí ibi tí ó jẹ́ pápá eré ìdárayá ní stadium. wọ́n ti wá kó àwọn àgbá ńkalẹ̀, wọ́n máa fẹ̀yìn wọn ti àgbá lẹ́ni tó ṣe pé wọ́n ran ọ̀kọ̀ọ̀kan wọn lókùn lọ́nà tí òfin ní lè sá. àwọn sọ́jà wa yọ lójijì tibántibán, wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ìbọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní yìn wọ́n bá láwọn ibi tó ṣe pé tí bàbá tó bá báyàn ń bẹ ikú ni. tó bẹ́ẹ̀ ni wọ́n ṣe pa gbogbo wọn báwọn. eléyàn wọ́n pa wọ́n sọ́bùrọ̀ àánú. gbogbo ẹni tá a bá so mọ́lẹ̀ tá a mú má bìkan níbi tí ò ti ní lè sá, tá a bẹ̀rẹ̀ sí ní ta lọ́fà, tá à ń sọ lọ́kọ̀ àbá yin níbà, tá a bá pa bẹ́ẹ̀ á sọ pé a pa sọ́bùrọ̀ ẹni tá a so mọ́lẹ̀, tá a fi wá jẹ́ wípé a ta lọ́fà kù, a yin bà kù, a sọ lọ́kọ̀ kù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bó tilẹ̀ jẹ́ pọ́ wánú ẹgbàá wa kan ipa Nabi sallallahu alayhi wa sallam ó sọ pé la yuqtalanna Qurayshun ba'da hadha sabra. látòrí eléyìí lọ wọn ò tún gbọdọ̀ pa ẹnìkan náà àwọn Quraysh. la yuqtalanna Qurashiyyun, láti orí eléyìí lọ wọn ò tún gbọdọ̀ pa ẹnìkan má tó bá jẹ́ ọ̀kan náà àwọn Quraysh. Sabra lẹ́ni tá a so mọ́lẹ̀ tá a wá ta lọ́fà pa, lẹ́ni tá a so mọ́lẹ̀ tá a sọ lọ́kọ̀ pa, lẹ́ni tá a so mọ́lẹ̀ tá a yìn bà pa. kí ló dé látòrí eléyìí tá a lè léyìí náà? òun náà ni Ibn Khatal Anabi sallallahu alayhi wa sallam pa ní ọjọ́ tó ṣẹ́gun lórí àwọn ará Mẹ́kà. ọlọ́ọ̀dì má aṣọ ara Kaaba. Anabi ti pàṣẹ pé gbogbo bí tẹ́ bá ti rí ẹ pa. òun á rò yí pé rírọ̀ ọmọ tó ń rọ̀ ọmọ aṣọ Kaaba yóò tó láti ṣàgbálẹ̀ òun níbi pé kí wọ́n pa òun. Anabi sallallahu alaihi wasallam ní kí wọ́n mú, kí wọ́n pa kódà kó sì para aṣọ Kaaba lọ wà. tọ́ eléyìí wọ́n á ní lẹ́yìn rẹ̀ Anabi sallallahu alaihi wasallam sọ pé la yuqtalanna Qurashiyyun ba'da hadha sabra. lẹ́yìn eléyìí wọn ò tún gbọ́dọ̀ ṣekú pa ọ̀kan náà àwọn Qurayshawa máa o lẹ́ni tá a so mọ́lẹ̀ tá a lọ́fà pa. akọ ẹgbà wọn púpọ̀ nínú àwọn tó gbà wá àwọn náà máa ń gba ọ̀rọ̀ wọn sódodo, ṣùgbọ́n apá kan nínú wa ọ̀rọ̀ wà lórí jíjó lódodo wọn. ọ̀rọ̀ wà lórí jíjó lódodo wọn. so ọ̀rọ̀ pé a lè sòyàn mọ́lẹ̀ pa, a lè sòyàn mọ́lẹ̀ ta lọ́fà pa, ọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ díjọ́ gbẹ̀ndà al-qiyama.
tí àyọkúrò ọba tiẹ̀ wà ń bẹ̀ ká pérú ẹgbàá wá ìfẹsẹ̀ rinlẹ̀ yóò jẹ́ pọ́n sàyọkúrò àwọn Quraishawa nìkan ni yàtọ̀ sẹ́ni tí kìí ṣe Quraish. kò sì túmọ̀ sí pé tí Quraish bá jẹ̀bi ikú látàrí pé tẹ́gbàá wá yìí bá fẹsẹ̀ rinlẹ̀ ẹ má pa o nítorí pọ́ba àjẹ́ Quraish rárá ẹgbàá wá yìí ò tọ́ka síbẹ̀ ẹ má pa gbọ́nà yìí kò túmọ̀ sí pé ẹ lè pa gbọ́nà míì tó eléyìí ọjà ìbò ti ṣe jẹ́mbẹ̀. wáyé o a rí i pé àwọn ẹni tí Ànábì sallallahu alayhi wa sallam ti pa wọn àbí nítorí pé kèfèrí ni wọn àwọn ti Bádìrì yẹn wọn á gbógun jà Ànábì sallallahu alayhi wa sallam ni èròǹgbà kálukú wọn kìí sì ṣe pé táwọn bá pàdé Ànábì káwọn ọba lọ́wọ́ táwọn bá pàdé Ànábì káwọn pé kánábì ó ṣàdúà fáwọn nítorí pé kèfèrí ni wọn ò gbà lánàbì Allah èròǹgbà wọn tí gbogbo wọn fi sígun wọn bá Ànábì sallallahu alayhi wa sallam ní Badr òun náà ni pé àwọn tiẹ̀ ṣe kòńgẹ́ àti rá Ànábì mú káwọn pa ọ̀dà àwọn fẹ́ pa Ànábì sallallahu alayhi wa sallam Ànábì sallallahu alayhi wa sallam wà ní ọwọ́ rẹ̀ lọ́ka wọn ṣé tànàbí bá ní kí wọ́n pa wọn sànàbí wàá dẹ́ṣẹ̀ kò dẹ́ṣẹ̀ àbí tẹ̀yìn bá lọ sójú ogun ẹ máa kíìsì àwọn ọ̀tá yín ni rárá torí tẹ bá wà lójú ogun tí wọ́n bá jáfara ibi tó ti ń rògbò fi ọ̀tá rẹ̀ sóúnjẹ ọ̀sán wọn kúkú fẹ́ kan sóúnjẹ yóò fẹ́ kan fi ọ́ sóúnjẹ àárọ̀ ní máa yá nílé tiyín ni àbí tọ̀sán ẹni tí wọ́n fẹ́ fi sóúnjẹ ọ̀sán fi ọ́ sóúnjẹ àárọ̀ ìwọ ti kọ́kọ́ lọ ná ṣé ńgbà tán ti pọ́ ọlọ́padà wá pa wọn ńgbà tí sá lọ wípé òkú rẹ̀ ń lé wọn ká sẹ́wọ̀n pé náà àwọn àlọ́ nìyẹn òkú wo ní lé ta ní ká òkú ti lọ ó ti lọ ná. bákan náà èyí tí Ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n lọ pa lọ́jọ́ ìṣẹ́gun lórí Mẹ́kà òun tiẹ̀ kèfèrí náà ni kìí ṣe mùsùlùmí ó tún á jẹ́ lẹ́nu rúnrún ń bú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọlá Ànábì sallallahu alayhi wa sallam tó ní kí wọ́n pa. wọ́n á rò yí pé tó ń bá dì má Kàábà wọ́n wo ti Kàábà mọ́ ń lára ọmọ kí Kàábà ń bẹ tẹ́lẹ̀ ni ọmọ kí Islam lódodo tẹ́lẹ̀ náà ni àwa wí tẹ́nìsì á lọ dì má Kàábà báwo ẹ dákun ẹ ra mú so báyìí la Ànábì sallallahu alayhi wa sallam lọ́sẹ̀ ní kí wọ́n pa torí ẹ̀ ó tọ́ sí ìjọba wípé tó bá mú àwọn ọ̀bàyéjẹ́ àwọn ọ̀daràn àwọn tí wọ́n fẹ́ domi àlàáfíà lóru àwọn tí wọ́n fẹ́ kí àwọn èèyàn kún rẹ́dọ̀fí lórí òróǹro bí àwọn dánadáná bí àwọn ajínigbé bí àwọn ẹni tí wọ́n fẹ́ dá pákáleke lẹ̀ nínú ìlú gbogbo kíkẹ́ kí wọ́n pa wọn Olúwa ní innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'awna fil ardi fasada an yuqattalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum min khilaf aw yunfaw min al-ard dhalika lahum khizyun fid dunya wa lahum fil akhirati 'adhabun 'adhim. lódodo tí wọ́n bá mú ẹni tá a fẹ́ pa tí wọ́n bá sinmi jù òun ni ó fún ní sinmi jù torí ẹ̀ ó ní tó bá ti jẹ̀bi ikú bá ti ṣe máa pànù lórí wọ́n ń pè wọ́n ní sayyafun àwọn abánifidà bẹ́ wọn lórí wọn àwọn tí wọn iṣẹ́ tí wọn ni pé ẹnìkan jẹ̀bi ikú ẹ bẹ́ lórí nígbà tí ẹnìkan jẹ̀bi ikú tí wọn bẹ́ lórí ẹni tó jẹ̀bi ikú tí wọn bẹ́ lórí ó jẹ́ bàbá tiẹ̀ bàbá abánifidà bẹ́ wọn lórí ẹ sì mọ̀ pé lábẹ́ òfin ṣẹ̀ríyà ẹni tó bá pààyàn kò ní í jogún ẹni tó bá pa
ẹni tó bá pààyàn kò ní jogún ẹni tó bá pa laysa lil qatili shay. báwo wá ni wọ́n ní abánifidà bẹ́ wọn lórí, wọ́n ló fidà bẹ́ bàbá ẹ̀ lórí nígbà tó jẹ̀bi ikú. ṣé àwa fẹ́ pín ogún? a fẹ́ pín ogún, ṣé a máa sọ̀rọ̀ wọn náà máa ní tí ó jogún àbí báwo? torí pé a ti sọ pé ẹni tó bá pààyàn kò ní ṣe kí ni, kò ní jogún ẹ̀. kẹ́ tó lọ, ṣé ńgbà tó ń bá wa fidà bẹ́ bàbá rẹ̀ lórí òun, ṣé yóò sanwó ẹ̀mí bàbá rẹ̀ àbí kò ní san? ṣé á padì àbá ní padì tó rọ́ máa pa ni? ok, tí àwọn fámìlì bá sọ pé ok ńgbà tó jẹ́ pọ́ ọmọ náà ni kò burúkọ sanwó ẹ̀mí, ṣé yóò san kọ́bọ̀? pé kí ni? ok, a lè sọ pé ṣèèṣì ni, sọ́sẹ̀sì ni àbọ̀ màmá. ńgbà tó yẹ pé wọn ní tìtorí rẹ̀ kàn pa, wọn ní tìtorí rẹ̀ kàn sọ pé yóò sanwó ẹ̀mí àbí òye wa, àwọn yìí sì sọrú rẹ̀ pé ṣèèṣì. sọ wá máa òfin ló fi pa bàbá rẹ̀, kọ̀ọ̀kan finú fẹ́ dọ̀kọ́ lọ rá bàbá mú kò yin lọ́rùn pé o ti tó kú, òkú ọmọ náà ọrùn ọ̀lọ́ gbogbo ọ̀nà tó nǹkan sàn ní pọ̀ fẹ́ jáyé tiwa má tiẹ̀ wàá máa lọ báyìí. kìí ṣerú ẹ̀, adájọ́ ló dájọ́, iṣẹ́ tí wọ́n sì ń ṣe tó ń gbowó oṣù lé lórí ni pé bá ní fìdà bẹ́ wọn lórí, kò ní dórí bàbá rẹ̀ kí dọ̀ wá di igi. tọ́ ẹ bá sì bá wa bẹ́ orí bàbá yìí, yóò jogún àbí ò ní jogún? yóò jogún. tí ìjọba bá wá dájọ́ bá wọn gbalẹ̀ ẹjọ́ pé kí wọ́n pààyàn tó sì jẹ́ pé ṣẹ̀ríyà ńlá ń lò, idà la máa fi bẹ́ orí wọn. ṣẹ̀ríyà ọgbà kó wá jẹ́ pé bàn la máa lò ẹni tá a fẹ́ pa. torí pé ẹ mọ̀ pé wọ́n nù hadith ikú Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní inna Allaha kataba al-ihsana ala kulli shay fa idha qataltum فأحسنوا القتلة وإذا ذبحتم فأحسنوا الذبحة. Olúwa pàṣẹ wípé kí ẹ máa ṣe dáadáa lórí gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe. torí náà tẹ́ ẹ bá pa nǹkan ẹ pa lọ́nà tó gbà dára jù. ọ̀nà tó gbà dára jù láti pa ẹni tí wọ́n ṣèdájọ́ kú lé lórí òun ni ká fìdà bẹ́ lórí. òun ló fún nísinmi. ẹ rí i pé ẹni tí wọ́n yìn ń ban ikú oró burúkú ní òkú, ikú oró burúkú ní òkú, yàtọ̀ sẹ́ni tí wọ́n bẹ́ lórí. abẹ́ Allah kó má jẹ́ kó kanu rẹ̀ kó tọ́ sí wa. ẹni tí wọ́n bẹ́ lórí òun ẹni bẹ́ẹ̀ ṣe bẹ́ lórí píù, àwọn ẹ̀jẹ̀ yóò jáde yóò ní ìsinmi bí ẹran tẹ̀ ń dún bò ní. ẹran tá a dún bú pẹ̀lú ọbẹ̀ tẹ́jẹ̀ jáde kò dàbí ẹran tá a fi òòlù rin tá a fi gbá orí rẹ̀ lágbọ̀n méjèèjì tó a kú bẹ́ẹ̀ ikú oró ni. yóò kú lọ́nà tó ṣe pé gbogbo ẹ̀jẹ̀ tó yẹ kó jáde lára rẹ̀ kó fi nísinmi gbogbo ẹ̀ náà ni ó tún kì í máa lẹ́ran. àwọn ṣe bẹ́ẹ̀ ike kẹrin ó lè bá a pọ̀, kẹran wọn lè bá wúwo ju bí ọba ṣe wúwo lọ tó bá pa dúnbù rẹ̀ jẹ jáde. tẹ̀jẹ̀tẹ̀ran làwọn fẹ́ jẹ, àwọn ń jẹkújẹ tí ń wówó kówó. ẹ wá rí tẹran yẹn pọ́n, ẹ̀jẹ̀ tí ọ̀rá yè jáde ń òní ọ wà lára rẹ̀. so irú ẹran báwọn àwọn tún sọ torí pé ẹni tó lù ọba fún malẹ̀ kò lè ríran. wa man lam yaj'alillahu lahu nuran fama lahu min nur. tó lù ọba fún malẹ̀ ẹgbẹ̀rún wọ́n ti pè fìtílà tó ọba tàn kò lè jẹ́ ríran. àwọn máa rò pé àwọn gbọ́n ni, wọ́n kàn máa fagọ̀, wọ́n máa fi sọgbọ́n. àwọn sọ pé káwọn lè ṣàánú ẹran làwọn fi ṣe àdádálẹ̀ ọ̀nà mímọ́ apágbọ́nà káfòlù káfi lù lórí papọ̀ wípé àánú ẹranko ni àwọn olùgbèjẹ ẹranko
àwọn ni wọ́n ṣe àtọwọ́dá ọ̀nà yìí sọ̀rọ̀ pé lu òyìnbó àtàwọn ẹni tí wọ́n ń hùwà bíi tiwọn ọkàn ni máa dú ẹran báyẹn náà kó a má díẹ̀ bọ́ síta nílé rẹ kó lọ fẹ́ já díẹ̀ bóyá káàdì ò tó kú ìwọ gan wọ́n ti mú ọ dẹ́wọ̀n. àwọn tó ń jà fẹ́tọ̀ ẹranko náà àwọn asọpọ́nà tí wọ́n fi máa pa oní pé ẹnìkan ò tún gbọ́dọ̀ rí tí wọ́n kàn fi òòlù wọn fi lù lọ wọ́n ti gbé wọ ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè náà tí wọ́n bá ní wọ́n dá abatu àkànlẹ̀ tí wọ́n ti máa pẹran irú àwọn ẹ́ńjìnì yẹn máa ń bẹ́ńbẹ́ tó ṣe pé tí wọ́n bá ti màálù débẹ̀ yọkàn best for best lọ́bàtà. so eléyìí ń sọ ọ̀nà tó dáa wọn náà ní kí wọ́n gé gògóńgò rẹ̀ àti kásán méjèèjì tó wà lọ́rùn rẹ̀ kẹran yẹn kó lè bá a nísìmí ẹni tó fẹ́ pa náà kìí ṣe bíi tẹ́ran o sẹ́mi pé ẹran tẹ́ ń bá ń pa ẹ máa fi ọ̀bẹ yún lọ́rùn báyìí ọ̀gbọ̀dọ̀ gbé sókè o ọ máa fi yún lọ́rùn ọ máa fi tó fi gédé bí tó gédé má gédá o náà ẹni tó fẹ́ pa kìí ṣe bẹ́ẹ̀ wọ́n á máa fọ̀bẹ yún lọ́rùn báwo ọ̀bẹ ìdá yẹn wọ́n ti pọ́n tí ó ti mú subhanallah lọ́nà tó ṣe pé tí yàmùyàmù abẹ́ ẹ̀fọn àbí emirin tó bá ta fẹlẹfẹlẹ ń bẹ yọ wọn ni tí ẹni tó wá fẹ́ sá ní ìdá yẹn píù ọ̀parí nù tó bá ti gbé débi ọrùn rẹ̀ ó ti parí ó nídìí kíkọ́ kọ́ mọ́ lọ sí yàn pa wàláhi tó bá sí yàn pa okùn gan tó bá lè tú okùn tó bá tẹ̀lé ọ subhanallah ìwọ àbí wọ́n ló láyà lọ bẹ́ẹ̀ lórí so tó bá ti ìdá yẹn kò ní gé lẹ́ẹ̀mejì ìtumọ̀ pé òun ló fún nísìmí jùnú now àwọn oníṣẹ́ ní kó yìnbọn pààyàn ìbáà jẹ́ sọ́jà ìbáà jẹ́ ọlọ́pàá ẹni pé nínú rírè tí wọ́n máa ń fún wa training tí wọ́n máa ń fún wa training kan wà nípa pé báwo ló ṣe yìnbọn tó fi sun ibi tá a fẹ́ kí ọ̀tọ̀ bá ẹ̀wọ̀n kan máa ń wéṣì àwọn búlẹ̀tì lọ́pọ̀lọpọ̀ ń bẹ̀ àwọn tá a bọ́n lọ torí kí wọ́n ti sàmì sí wọ́n ya ihò rógódó kan sáàrin ọ̀kan tóbi jù lọ ọ̀kan tún tóbi jù ẹlẹ́ẹ̀kejì lọ ọ̀kan tóbi jù ẹlẹ́ẹ̀kẹta lọ ọ̀kan tóbi jù ẹlẹ́ẹ̀kẹrin lọ ọ̀kan tóbi jù ẹlẹ́ẹ̀karùn lọ àwọn ihò yẹn wà lè tó 10 wọ́n á sọ pé ihò tààrin yẹn gangan la fẹ́ kó sùn ẹlòmíì ó lè ti yan ọta bí 20 bí 30 kó tó di pé ó rí tààrin mú ókè tó bá pé èèyàn náà lọ fẹ́ pa ẹ̀wẹ̀ búlẹ̀tì tí ó lọ ṣé eléyìí ń fún sinmi àbá pàǹpàkópa apá fi sẹ̀sìn ẹni tí ọwọ́ rẹ̀ tó yẹ pé ọwọ́ rẹ̀ sùn nǹkan tá a bá ní kọ́ta dáadáa ó lè yẹ̀ wọ́n ní kó ta níbọn ní déédéé ibi tọ́kàn rẹ̀ wà tẹ̀sí ma pé tí ọkàn bá ti di pọ́ fọ́ èèyàn náà lọ now ọwọ́ rẹ̀ kò sún ọkàn dáadáa kàkà bẹ́ẹ̀ ọkàn gba ibòmíì láyà ni tẹ́wọ̀n pé wọ́n ti fi bàbá ńlá yà lásán tó fi gẹ́ẹ̀tì ibi tí wọ́n ní kó shoot ó ti fi bàbá ńlá yà jẹ́ ní tó fẹ́ pa kátó wá pé orí ẹ̀ karùn-ún ló tó rí mú torí ẹ̀ Islam yìí kò ṣeé fi nǹkan mí pààrọ̀ rẹ̀ àfi tẹ́yìn ọba gbọ́ yé tẹ́ jọ́ta rẹ̀ torí gbogbo ohun tí ọba ti yéèyàn èèyàn máa jọ́ta rẹ̀ ni so Islam tó mú wa nù ṣùgbọ́n àwọn ẹni tí Ànábì sallallahu alaihi wasallam ní kí wọ́n dè málẹ̀ kí wọ́n mú málẹ̀ kò kọ ẹsẹ̀ bùkátà kún so wọn lókun
a lè mú wọn mọ́lẹ̀ nínú yàrá kan ká wá máa ta wọ́n lọ́fà títí tí wọ́n fi kú. eléyìí ìdágbà lérò pẹ̀lú rẹ̀ ní ìfìyàjẹ ọ̀tá lọ́nà tí ó le jù. sọmọ kí ni ìsinyìí báyìí tí ó bá pẹ́ nìkan bá ṣẹ̀wọ̀ gan alára náà nìsí bí ká pé òun ló ṣe kú pa bàbá rẹ̀ àbí màmá rẹ̀ wọ́n á ti wá rí mú wọ́n ti wá ṣèdájọ́ kú fún un kò ní wùwọ́ ká pé ikú kan ni ó kú àbẹ́ẹ̀kọ́ ni kí wọ́n pa kó tún jí kí wọ́n tún pa kó tún jí kí wọ́n tún pa àpá tún pa kí ló dé ọ̀kan náà ló ń pa dádì ló pa mami no eléyìí èèyàn bu olórí bu lélẹ́yìí ọ̀ya tó bá ti ń jẹ́ ẹ máa tún pa ẹ tún jẹ́ ẹ tún pa so torí ẹ ìgbà míì wọ́n bẹ nínú as-siyasatu ash-shar'iyya nínú àwọn Islamic political science ikú tọ́ sí olórí kó pa àwọn ọ̀tá rẹ̀ nígbà míì lọ́nà tó burú jáì tí ó fi dẹ́rù bà gbogbo ọ̀tá yòókù pé tẹ́yìn náà bá kú ọwọ́ ẹ̀pẹ̀ ẹ̀sìn ẹ̀jẹ̀ tètè túbá nítorí pé tá a bá ti fọ òkú yọ kó nù sàárè ká máa di lẹ́sẹ̀ di ń fọ̀tí alàyè òní rí ni kọ́ họ. olórí nìkan òun ló lè ṣe àlàkalẹ̀ pé ọ̀nà báyìí báyìí ni ẹ gbà pa wọ́n torí pé òun ní àfojúsùn pé òun fẹ́ tàtàrà rẹ̀ fi kọ́ àwọn kan lọ́gbọ́n eléyìí ń jẹba ẹgbàá tó tẹ̀lé lẹ́yìn wọn látọ̀dọ̀ Imran ibn Husayn radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam fada rajulayni min al-muslimin bi rajulin mushrik wala nabi Muhammad sallallahu alayhi wa sallam ó fi ọkùnrin kan tó jẹ́ ọ̀ṣẹbọ tọ́wọ́ wa bà lójú ogun ó fi ṣe ìràpadà fún ẹni méjì nínú àwọn ọmọ ogun mùsùlùmí tọ́wọ́ àwọn kèfèrí tẹ̀ eléyìí wọ́n ń pè ní alfidá àbí almufadá ìyẹn ni pé ká fẹ́ nìkan ṣèràpadà fẹ́ nìkan àwa mú ọ̀kan nínú àwọn ọ̀tá wa láàyè lójú ogun nígbà tí àwọn ọ̀tá wa àwọn náà mú àwọn kan nínú àwọn tiwa àwọn wa ń tọrọ ike ká má ṣe kú pa èèyàn tiwọn. àwọn àjọ ní àsọyípọ̀ lórí pé a fi wọ́n ṣèrà padà fúnra wọn a fi wọ́n ṣe pààrọ̀ pàṣípààrọ̀ ẹ fún wa lè tọ́ àlọ́dọ̀ tí yẹn gbé tọ́ àlọ́dọ̀ tiwa ẹnìkan làwa mú méjì tiwa ní bẹ lọ́dọ̀ wọn sẹmọkàn lè sọ pé orí òjòrí one for one abẹ́ẹ̀ tí ẹ gbọ́ nǹkan ẹ̀yin fẹ́ mú èèyàn kan wá káwọ́ wá fìyàn méjì lẹ̀ a lè mú èèyàn kan tiwọn káwọn mú tiwọn 100 káwọn sọ pé n tá fi tú ẹyọ kan yẹn sílẹ̀ ní kẹ́ tú gbogbo 100 sílẹ̀ kò sí ní tó burú mbẹ̀ kò sí ní tó burú mbẹ̀ eléyìí jẹba eléyìí ọ̀nà lọ́rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ní tá a bá mú àwọn èèyàn láàyè lójú ogun ó tọ́ sọ lórí wa kó wo kí ni tá a ṣe lórí wọn nínú àwọn nǹkan tí ń bọ̀ yìí nínú kó pa wọ́n àbí kó tú wọn lẹ̀ láì gba nǹkan kan àbí kó fi wọ́n ṣe ìràpadà kó tú wọn lẹ̀ pẹ̀lú ìràpadà nínú ká fi wọ́n pààrọ̀ pẹ̀lú àwọn míì àbí
kó jẹ́ pé wọ́n sanwó láfi tú wọn lẹ̀. ẹlẹ́kẹrin kó mú wọn lẹ́rú kí gbogbo wọn dẹrú. eléyìí wọn náà lọ́rọ̀ àwọn al-fuqaha min al-malikiyyati wash-shafi'iyyati wal-hanabila wa sahibai Abi Hanifa àtàwọn ọmọ kí o Abu Hanifa méjèèjì Muhammad ibn al-Hasan al-Shaybani àti Abu Yusuf al-Qadi. torí pé gbogbo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ló ṣẹlẹ̀. Ànábì pa àwọn ẹni tó mú láàyè ó sì tú wọn lẹ̀ lọ́fẹ̀ẹ́. ara ẹni tó tú lẹ̀ lọ́fẹ̀ẹ́ lọ́jọ́ ogun Badr ó sọ fún ó ní màá tú ọ lẹ̀ lórí wípé ọ gbọ́dọ̀ tún wá pẹ̀lú àwọn kèfèrí láti wá jà mí lógun mọ́ o. òun náà ni Abi Gharra wọ́n mú lọ́jọ́ Badr wọ́n á túlẹ̀ lọ́fẹ̀ẹ́. wọ́n ò ní yọ sanwó àbí kọ́kọ́ àwọn ọmọ Madina lẹ́kọ̀ọ́ mímọ akọ àti mímọ ká àwọn èèyàn 10 kó fi máa lọ. wọ́n kàn túlẹ̀ lọ́fẹ̀ẹ́ ni. Ànábì sallallahu alaihi wasallam sọ pé májẹ̀mú ni pé ọ gbọ́dọ̀ láyé ẹ wọ́n gbọ́dọ̀ tún kó àwọn ń bọ̀ wá bá mi jagun. nígbà tó tún dogun Uhud ó tún tẹ̀lé wọn wá ṣé wọ́n lẹ́ni tí ó tẹ̀ kéé gbẹ́bẹ̀. ọwọ́ bá tún bà ọwọ́ tẹ̀ ní ìsìn Ànábì ò túlẹ̀ mọ́. Ànábì ní kí wọ́n pa ni. Ànábì sallallahu alaihi wasallam ó pàṣẹ pé kí wọ́n pa. torí ọkùnrin yìí l'Ànábì fi sọ pé la yuldaghul mu'minu min juhrin marratayn. kọ́tọ́ kí àkekèé kó tàtàrà ìsàkánná kó fi gán mùmínì lẹ́ẹ̀mejì. sẹ́wọ̀n kí àkekèé rẹ̀ ti gán wa ń Badr àfilẹ̀ àdásí àní máa lọlé wọ́n tàn wá ni májè wọ́n rí ọ̀tàn máa ó ló ń gbọ́ tọ́ ọba tẹ̀ láwọn èèyàn rẹ̀ wá ó wu ọ̀rọ̀ akéwì wọn wípé la yas'aluna akhahum hina yandubuhum fi an-na'ibati ala ma qala burhana. wọ́n ibi ọmọ ìyá wọn léèrè o tó bá ti ké pé wọn pé jáde ọyẹ gbé nǹkan ogun yẹn ká lọ wọn ò ní béèrè kí ló dé tá a fi lọ jà tí wọ́n ti pè ọ́ jáde ni. irú ẹ̀ làwọn ẹlẹ́yàmẹ̀yà tó rí wọn ti dàrú. tẹ́yà wọn bá ti pè wọ́n bá wọn ò ní bẹ́ẹ̀ kí ló dé kí la fẹ́ jà sí. làákàyè nù kó ló wa kọ́ mẹ́jẹ ká sófo làákàyè. so ẹni tó ní làákàyè ó béèrè torí pé ó lè já sí kú kọ́ ọmọ kí ló dé tó fi kú. torí ẹ ọ̀kan nínú wọn náà tún sọ pé wàhálà àná illa min ghuzayyati in ghawat ghawawtu wa in arshad ghuzayyatu arshudu. èmi o ọ̀kan nínú orí ibu ni tọba sínà àjọ sínà ni tọba sí mànà àjọ mànà ni. rárá o náà la Nabi sallallahu alaihi wasallam sọ wá pé la takunu imma'a. ẹ má jẹ ẹni tí wọ́n máa sọ wípé ibi táyé bá yí lá máa bá wọn yí lọ. ẹ rí i pé Yorùbá náà máa ń dá lásà ibi ayé bá yí ẹ jẹ́ káwọn ọba wọn yí. èèyàn tí ò yí wọn lólúwa rẹ̀ ọba gbà lọ ni níwọ̀n náà bá fi di irú wọn ló fi di pé irú ròǹbòrùn níwọ̀n náà máa ronú ẹ. Allahu kò dọ́ lẹ́ni tí ò ní làákàyè dèpòdépò páàní kò ní tó lè fi rorí ó ní tó lè fi rorí. má fi ìròrí oníròrí ṣèròrí níbi táyé ti gbọ́ pé kí wọn náà gbọ́rọ̀ yẹ̀wò. tó bá rí i pé nǹkan tán pé ọ sí bá wúlò yóò wúlò fún ọ láyé àtàlùkìyàmà wọn náà tẹ̀lé wọn.
ó rí i pé kò láǹfààní yóò ṣe ọ́ ní sùtá láyé yóò bá tiẹ̀ jẹ́ lálùkìyámà má tẹ̀lé wọn. kí ni wọn ò bá ṣe fún ọ òpin rẹ̀ kán láwọn sọ ọ lẹ́nu abẹ́ẹ̀kọ́ ni ìsọnu tí wọ́n ti ń ṣe fún ọ látẹ̀sìn kọ̀ọ̀kan pẹ̀rẹ̀. torí di eléyìí báyìí a gbọ́dọ̀ rí i pé tí wọ́n bá pè wá ìwọ náà jáde ìwọ náà mi lè jáde báyìí o kí ni mo fẹ́ jáde fún kí ni mo fẹ́ jáde fún àbí òye wa wọ́n ní ẹnìkan ló lu bọ̀dá mi àbí òye wa ẹnìkan lu bọ̀dá mi ò ní kí ni bọ̀dá yín kan sí ẹgbẹ́ sórí òṣùwọ̀n báwọn ká pé ní àbáyín ẹnìkan ní ẹnìkan lu bọ̀dá òun ẹni tí sì ń fún ọ ní rìpọ́ọ̀tù àti bọ̀dá rẹ̀ gbogbo wọn jẹ́ àbúrò bàbá rẹ̀ wọ́n á ń pè wọ ọmọ ẹ̀gbọ́n wọn làásì hàn ọ̀yáyáyá ẹni tí ó kọ̀kọ́ ẹni tí ó padà bàbá lè pààyàn ká pààyàn kẹ́ pààyàn báwo sọmọ pé tọ́ba ti ń sọ báwọn ni ṣé ìsopọ̀ máa lè ní wọ́n sọmọ pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ ọ̀rọ̀ làákàyè kí ló dé tá a fi pààyàn bọ̀dá yín tán lù kí làwọn ṣe wọ́n sọ pé àní wọ́n lù yàn wọ́n tún béèrè pé kí ló ṣe ó lè jẹ́ pé wọ́n lù lórí ẹ̀tọ́ torí pé ńgbà wọ́n lù òun bóyá òun ti fọyàn lórí bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ torí pé nítorí wọ́n ṣe sóun lẹ́yìn sọ sọ tó náà ṣe bí wọ́n sọ pé ẹnìkan ó fọ́ gíláàsì mọ́tò màtó ń fọ́ gíláàsì mọ́tò kí lẹ́yìn ṣe sí gbẹ́yẹ́ yín kírètì mẹ́wàá lóru lẹ́sọ́ lókù gbogbo ẹ̀ bá fọ́ òun á fọ́ gíláàsì mọ́tò ẹ̀ wá ń bínú ṣé ẹ̀yin kírètì mẹ́wàá tẹ̀yìn fọ́ ńkọ́ ń lọ sí yẹ kí ilé ẹjọ́ wà àwọn adájọ́ òun ń ṣe bí wọ́n ṣe ń ṣe yín wọn kàn rojọ́ ẹyọ kan ó ti máa tọ́ ara ó ti máa sọ subhanallah la ilaha illa kínníkínní ó dìgbà bá gbọ́ gbogbo ẹjọ́ náà bàbá gbọ́ gbogbo ẹjọ́ ló tó mẹni tó sànù mo rò pé yé wa torí pé ẹni tí ó kọ́kọ́ rojọ́ fún ọ kó tó gbọ́ tẹ́ni kejì ibi tó ti rò pé wọ́n jàre ni ó ti rojọ́ gbogbo àwọn tó bá sì jọlọ́kan obìnrin kò yẹ kó wọ́n dádájọ́ ọkùnrin tí ń gbọ́kan obìnrin ká wọ́n kàn rojọ́ fún ọ ti bú sẹ́kún àrítádájọ́ ti fankáàtì fún nojú kí ló dé wọ́n nà yín lẹ́gbàá ni ó ní ààyè lè kí lọ gbọ́ ọ̀wọ́ ètò ọgbọ́ ò tí gbọ́ apá kejì tó fi ṣẹjọ́ dá so eléyìí túmọ̀ sí wípé tẹ́nìkan bá pè ọ́ ó dáa kéèyàn máa ran ara wọn lọ́wọ́ ìbàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ràn mí lọ́wọ́ tán ń pè wá sí ìbàjẹ́ ni torí tí wọn náà bá pẹ̀lú wọn ayọ́ bàjẹ́ ni so kó o sì tẹ̀lé wọn láì béèrè wọn ìní máa jẹ́ kó dodo kú ọgbọ́n kí ló ṣẹlẹ̀ gan torí pé bẹ́ẹ̀ ń ṣe lọ ó lè jẹ́ pé lílọ láàrin ma ẹ̀ ní padà bọ̀ láàyè kí á lè sọ fún Allah kó ṣe sábàbí ikú rẹ̀ kankan ó sì pọ̀ lára àwọn ọmọ school àwọn ọmọ ọ̀sàdédé máa páàsì ìdánwò làákà yẹn ń ṣiṣẹ́ ni ó ń charge ṣùgbọ́n wọn ń ronú ó sì yẹ kí wọ́n máa ronú ẹnì kí wọ́n máa pè wọ́n ní sí pé ẹnìkan ó ṣe kíní kan fọ́ọ̀mù school kan ó ti di pàǹpá kí lòun ṣe kí lòun ṣe kí lòun ṣe ẹ rí i pé ibi tẹ́ ti fẹ́ lọ gbé jáun ẹ̀mí mi náà tún lè sọnù ẹ̀mí mi tún lè sọnù táwọn bàbá tí wọ́n máa pé kí ló dé ńgbà wọ́n pé kí ló dé tó fi tẹ̀lé wọn wọ́n máa wá ẹ̀yin ọ̀gá àwọn student ẹ̀yin tẹ́ ń darí wọn òun náà lè lọ sápamọ́ sí toilet òun ló ní kó jáde o ó lè ṣèjọ́ méjì nu toilet tí ò ní jáde torí ẹ̀ ó dáa ká máa ran ara wa lọ àmọ́ ká mọ̀ ṣé ìrànlọ́wọ́ ni àbí bàjẹ́ ṣé ìrànlọ́wọ́ ni àbí bàjẹ́ káwá pé ọmọ akẹ́kọ̀ọ́ fẹ́ fo títì lọ́kọ̀ bá gba arákùnrin arábìnrin ó ṣe bẹ́ẹ̀ ó bọ́ sálùkìyàmà ṣé káwá bẹ́ síta
ká ní gbogbo ẹni tó bá ti wa tírélà dáràn, gbogbo tírélà ká máa súnná, ẹ̀yà ẹni tí ń wa tírélà gbogbo wọn dágun, gbogbo ẹni tá a bá ti rí tó jẹ́ ẹ̀yà ẹni tó wa tírélà gbogbo wọn ká máa pa wọ́n. Ẹ dákun ẹjọ́ ẹnu wo láfi rojọ́ ńjọ́ gbèǹde tá a jàre bá wọn. Ṣé kí ẹni tó bá sọ pé àwọn ọmọ tí ń ṣe nǹkan yìí wọn ò dé skul rí, ṣé ńlọ́dọ́gba jù ní àbí ká sọ pé kọ́dà ọ̀pọ̀lọpọ̀ wọn ti fẹ́ graduate? Èwo ló yẹ wọ́n jù? Pé wọn ò dé skul rí, olùkọ́ ni wọ́n ọ̀gbọ́n. Torí ẹ̀ báyà skul yẹn wọn kọ́gbọ́n bẹ̀, wọ́n kàn kọ́ fọ́múlàsì. Torí pé ìwà tí wọ́n hù ìwà ẹni tí ọ̀gbọ́n rárá ni, ìwà ẹni tí ọ̀gbọ́n rárá ni. Nísìnyí ẹni tí wọ́n pa ọ́n bá wa lọ́kàn jẹ́, kò wù wá ká pé wọ́n pa, ṣùgbọ́n sí ká máa pààyàn lọ́ba náà ni ó jẹ́ kí ẹni tí wọ́n pa ń kó jí. tó wọ́n jí ni kò ní jí, kò ní jí. Torí ẹ̀ jẹ́ ká máa lo làákàyè wa ká fi máa gbé ọ̀rọ̀ yẹ̀ wò ní gbogbo ìgbà tí wọ́n bá pè wá wípé ẹ wá sí ìrànlọ́wọ́, kí ìrànlọ́wọ́ ọ̀hún torí ọ̀pọ̀lọpọ̀ orúkọ tó dáa ni. Torí ẹ̀ má jẹ́ kí làákàyè rẹ̀ ìwà tí wọ́n máa ń pè ọ́ máa gbé sábẹ́ òṣùwọ̀n kó tó di pé ó dìde. Torí ó lè já lọ rẹ lásán láàrin ma ànírábọ̀ rẹ kí lọ fẹ́ sọ kó ṣekú pọ̀ níwájú ẹlẹ́dàá wa. Eléyìí jẹba àwọn arákùnrin wọn kìlọ̀ fún máa lọ lẹ́nìs, wọn gbọ́dọ̀ tún pé ọjọ́ mi kí wọ́n lọ bá nàbí jàkọ́ tẹ̀lé wọn o. ọgbọ́ àmọ́ kò gbà, wọ́n ń ṣèṣe pé mi sọ máa lè, wọ́n bá tún pè mí lọ́la wọn wà á gbọ́ ọ̀rọ̀ wọ̀ mi ò kúkú dénú mi, mo gbọ́ wọn gbà. So ṣùgbọ́n apádà rí àárí tọkàntara wípé tí wọ́n ní kọ́mọ̀sì ó tún ṣe, Ànábì sì sọ̀rọ̀ kọ́ yẹ, wọ́n ti hàn yàn létí ẹ kó ṣe làákàyè, kàkà kó ṣe làákàyè ọkọ̀ ti kún, Ànábì ní kún ọ lọ pa. wáyé o Al-Imam Abu Hanifa rahimahullah àwọn sọ pé tá a bá ti mú àwọn èèyàn lójú ogun bákan méjì ni o, bákan méjì ni kìí ṣe bákan mẹ́rin tẹ́yìn sọ̀n. lọ́dọ̀ Abu Hanifa a gbọ́dọ̀ tú wọn lẹ̀ lọ́fẹ̀ẹ́, lọ́dọ̀ Abu Hanifa a gbọ́dọ̀ fi wọ́n ṣèrà padà bí ká fẹ́ nìkan díẹ̀ nìkan àbí ká ní kí wọ́n sanwó. Al-Imam Abu Hanifa wọ́n ní rárá, nínú ká pa wọ́n àbí ká mú wọn lẹ́rú. ọ̀rọ̀ tí Abu Hanifa sọ yìí kò ṣe déédé, ọ̀rọ̀ tí Abu Hanifa sọ yìí kò ṣe déédé. torí ẹ̀ tó ṣe déédé òun náà ní pé bákan mẹ́rin nínú ká pa wọ́n tàbí ká tú wọn lẹ̀ lọ́fẹ̀ẹ́ tàbí ká fi wọ́n ṣe pààrọ̀ tàbí ká wá mú wọn lẹ́rú. ìmúnilẹ́rú yóò máa bẹ díjọ́ gbẹ̀ndàl kìyàmà. a níwádìí kan tá a ṣe nípa eléyìí nígbà tá a lọ́dún ẹlẹ́kejì ní kulliyatu sharia ní al-jami'atul islamiyya. lọ́dọọdún ńlá akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe tírà jáde nígbà náà. tírà tá a kọ lọ́dún yẹn àbọ̀dún ẹlẹ́kẹta tírà tá a kọ lọ́dún ẹlẹ́kẹta yẹn ó ní í ṣe pẹ̀lú ìdájọ́ kíláàsì pẹ̀lú ẹni tá a bá mú lójú ogun. torí ẹ̀ lágbọn bí wọ́n mú ìyàn lẹ́rù yóò máa bẹ díjọ́ gbẹ̀ndàl kìyàmà. kí ló dé? nítorí pé jihad ó máa bẹ di ọjọ́ gbẹ̀ndàl kìyàmà. lónìí wọn àjà jihad o, àwa kọ́ la sọ pé àjà jihad, ṣùgbọ́n àwọn ẹni tó jó lórí fáwọn mùsùlùmí kò sí ètò pè wá pé ká àjà jihad àbí òye wa. nítorí pé jihad yẹn òfin ló bá wá, kì í kàn ṣe pé kọkàn wo sunsun kọ lọ gbé ban pé òun lọ Gaza. Gaza báwo?
ara ń tàn wí nù wọn kàn ń wo news wọn á wo tí ń ṣẹlẹ̀ lẹ́bàá sì rí tó di ẹrù ẹ dákun bólọ́gbà ẹsẹ̀ láàrí tó ń rìn ọgbọ́n ẹyẹ ń kọrin gbọ́dọ̀ ń lọ so à ń bùkátà kó lórí wa kó sọ pé ẹ jáde láti lọ jà jihad so a sì gbọ́dọ̀ kó lábẹ́ àsíá olórí hàn ká máa dá sí ara tiwa jẹ́ jihad ń bẹ díjọ́ gbẹ̀ndàl kìyàmù tí jihad bá wà nínú èsì jihad òun náà ní tá à ń sọ yìí pé wọ́n mú àwọn kan láàyè àwọn tó bá mú láàyè ń kí ni kí wọ́n fi wọ́n ṣe nínú rẹ̀ tí wọ́n bá pa wọ́n tí wọ́n bá fi wọ́n lẹ̀ kí wọ́n máa lọ lọ́fẹ̀ẹ́ tí wọ́n bá fi wọ́n ṣe pààrọ̀ nítòkù ni kí wọ́n mú wa ní kí ni ẹrú ìmúnilẹ́rù lábẹ́ òfin ṣẹ̀ríyà yóò máa bẹ díjọ́ gbẹ̀ndàl kìyàmá gẹ́gẹ́ bí jihad tó bí kárí wọn mú náà ó sì máa bẹ díjọ́ gbẹ̀ndàl kìyàmá. yàrá sọ pé United Nations ó ti wọ́gi lé ọ̀dàkùn ẹgbàgbé ẹ̀ ṣé United Nations lè pa alukurani rẹ̀ ni tó lè pa ṣẹ̀ríà ẹ̀sìn Islam rẹ̀ ni òpin rẹ̀ kẹ́yìn sọ pé ẹ̀yìn ọ̀fẹ́ tẹ̀lé bó tilẹ̀ jẹ́ pé níta fi ṣe àwa tá a jẹ́ mùsùlùmí náà pọ̀ gbogbo àwọn orílẹ̀-èdè wa náà ní ṣe ó nílò ṣẹ̀ríà nígbà nǹkan sọ̀ ń dánilẹ́kọ̀ọ́ yìí náà pé àyíbá mọ̀ bóyá lọ́la torí àwọ̀ sọ̀rọ̀ tínú ẹ tún lọ dìímú o ṣẹ̀ríà tẹ̀ ń gbọ́ tó bá ṣẹlẹ̀ pé ìlú tí wọ́n ń gbé agbábítọ̀ wà láyé wọn àlò ṣẹ̀ríà so ìwọ ò sì máa rò lẹ́mìí rẹ pé ẹ̀ ń wá kọjẹ́ lílò ẹ̀ ń wá kí wọ́n máa mú ṣẹ lórí yín tó bá fi lè lọ kú báwọn ó kú lórí pé mùnáfìkì ni ó léwu owó wọn tẹ́rí tí ń kù ní táwọn bá pàdé ń sáré wọn ó lágbára o tó kọ́ ọmọ bẹ́ẹ̀ lónìí wọn à lo ṣẹ̀ríà kò túmọ̀ sí kọ́ ọmọ dátọ́ mi kọ́ ọmọ pé yes we are very grateful ń bọ̀ àìlo ṣẹ̀ríà yun ìwọ wà lórí ẹ̀mí pé tí ààyè rẹ̀ bá sílẹ̀ ó wù wá kí wọ́n lò ó torí pé mùsùlùmí làwọn ará ẹ̀sìn wánu. ṣẹ̀ríà kí ni dákun pẹ́nu ẹ̀sọ́ ẹnu rẹ̀ ń rùn tẹ́lẹ̀ náà sọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n máa gbọ́ nígbà tí èsì pé wọn náà gbádùn ṣùgbọ́n ìwọ ń ṣe sọ̀lá ọ̀ ń yọ zakia ọ̀ ń ṣe siyam ọ̀ ń lọ hajj ọ̀ ń ṣe tawhid ara islam rẹ ni wọ́n lo ṣẹ̀ríà lórí rẹ̀ wàpèjúwe nìsí mùsùlùmí ni ó wá lọ ṣe zina bẹ́ẹ̀ ọmọge tàbí adélébọ̀ kò wá sí ṣẹ̀ríà tán ń lò láwùjọ dèpòdépò pé wọ́n fìyà rẹ̀ jọ sọ́kàn rẹ̀ lè balẹ̀ dọ́jọ́ kú níbo ń bẹ̀ torí pé wọ́n lo ṣẹ̀ríà ọkàn rẹ̀ ò gbọ́dọ̀ balẹ̀ dọ́jọ́ kú tó orobìnrin tídìí rẹ̀ ń le ti àdánwò yẹn oríkì rẹ̀ ni wàá gbà torí pé lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá pé wọ́n ń lo ṣẹ̀ríà zina tó ṣeun tó bá jọ ọmọge ọjẹ gbọgọrùn wọ́n sì gbé ọ lọ tì málé fọ́dún kan tó bá dijọ́ ọ̀gbẹ́ndẹ̀ alqiyama Allah ò ní bi ọ́ léèrè nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ó bi ọ́ kò ní bi ọ́ nípa zina ma torí pé o ti ṣe kíni o ti jìyà rẹ̀ láyé bẹ́ẹ̀ làdíìsì Ubadah ibn Samit radiyallahu anhu lànàbì ti ṣàlàyé fún àdíìsì tó gúnrégé tó bá sì jẹ́ pé adélébọ̀ ni tó ṣe zina wọ́n sọ lóko títí tí ó fi kú tó má ti fìyà eléyìí jẹ́ kò ní sínú ẹ̀ṣẹ̀ tí wọ́n tún bí léèrè máa ń jọ gbẹ̀ndàl kìyàmà téèyàn bá wá jìyà yìí láyé torí pé kò sí ṣẹ̀ríà torí pé ṣẹ̀ríà ń bẹ àṣírí rẹ̀ ò tú torí pé ṣẹ̀ríà ń bẹ àṣírí tú adájọ́ sojú ṣáájú yóò máa bẹ tahtal mashi'a lọ́jọ́ gbẹ̀ndàl kìyàmà bólúwa bá ti ṣe fẹ́ in sha'a afa anhu tó bá wọ Allah yóò ṣàmójú kúrò fún wa in sha'a adhaba
tó bá sì wù yóò fìyà jẹ. ọlá pé wọn ò lo ṣẹ̀ríà àwọn a rí àwọn tó yẹ kí wọ́n ṣe zina àwọn tó yẹ pé gbogbo ojoojúmọ́ ayé ni wọ́n ń sunkún torí pé wọn ò mọ bó làwọn pàdé lọ́dọ̀ Allah ṣé ìyà ni ó jẹ àwọn ni àbí ó ṣàmójúkúrò fà wọ́n. ìtinú kí wọ́n máa tọrọ àforíjì wọ́n sì máa ṣe dáadáa aláàánú ni Allah. àníìsín ẹni tó jalè ó jalè owó olówó ó jí gbé lọ ó ti ṣẹ̀ṣẹ̀ oríṣìí méjì ọ̀sẹ̀ olówó ó tún ṣẹlẹ́dà rẹ̀ ẹ̀ṣẹ̀ wo ló fi ṣe olówó owó tiẹ̀ tó gbé lọ ni sẹ́mi kí n tó wọ́n máa sọ ní pé ẹ̀ṣẹ̀ ti bá ń gbowó mi ẹ̀ṣẹ̀ wo ló ṣe Allahu ọgbà kò jí nǹkan ní nǹkan torí pé tó bá sí lẹ̀kùn ẹ máa jí nǹkan ní nǹkan wọn ò bá ti jí wọ̀ gan gbé kìí ṣe dúkìá rẹ lásán ìwọ gan ò ní sí àbí wọn jíyàn gbé ni wọn jíyàn náà gbé ṣe ìwọ. torí ẹ̀ ní Allah ní kí wọ́n fi àjọ tó bá pé ó lè tọ́ ọjà wọ́n gba kí wọ́n gé ọ lọ́wọ́ wọ́n gé ọwọ́ ẹ̀ tó bá sì gba kó jìyà míì bí kí wọ́n pa ọ́ wọ́n pa ọ́ torí ó lè ti ń dáná ní ìsìn Allah ní kí wọ́n pa nínú ìyà tí ó jẹ ni kọ̀ wá jẹ eléyìí láyé yóò máa bẹ tahtal mashi'a lábẹ́ bólúwa bá ti ṣe fẹ́ ọ̀dá owó olówó padà sáà kò tí ì túmọ̀ sí ipò títúbà ó tí ì jìyà tó lùwà ní kí wọ́n fi jọ gbogbo olè sọ́kàn wọn balẹ̀ nígbà tí wọn ò lo ṣẹ̀ríà ọkàn wọn ní balẹ̀ ó mutí Olúwa ní Ànábì sallallahu alaihi wasallam ní Allah ò ní gba sọ̀láàtì rẹ̀ fógójì ọjọ́ ìbáwí kanu ṣùgbọ́n ó jìyà ọ̀mùtí àìjìyà kó ọ̀mùtí láyé òun ọmọ bẹ tahtal mashi'a lọ́jọ́ gbẹ̀ndàl qiyamah wọn kúkú lo ṣẹ̀ríà àkókò tí jẹ́gbà rẹ̀ kéèyàn kú ọ̀n bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ tẹ̀rẹ̀rù ń báyàn tí wọ́n máa ń gbèlú tí wọ́n ti lo ṣẹ̀ríà ipa àwọn nǹkan tó máa tàtàrà rẹ̀ bẹ́ tahtal mashi'a wọ́n lè pọ̀ kólú ẹlẹ́dàá wọ́n ṣàánú wa torí di eléyìí kìí ṣe nǹkan tó máa yọ̀ sí pé ẹ̀yin dúpẹ́ kí ni pé wọ́n lọ ṣẹ̀ríà o eléyìí jẹba Abu Hanifa náà sọ pé nínú ká pa wọn àbí ká mú wọn lẹ́rú ọ̀rọ̀ wọn ọ̀dọ́gba torí pé Allah sọ nínú al-Qur'an fa imma mannan ba'du wa imma fidaa nínú kọ́jọ́pẹ́ tú wọn lẹ̀ lọ́fẹ̀ẹ́ àbí kó sì jẹ́ pé wọ́n ṣe ìràpadà ẹ fi wọ́n ṣe ìràpadà tó bó la ṣe fẹ́ pa nǹkan méjì tí al-Qur'ani tún tọ́ka sí gbangba bó la ṣe fẹ́ parẹ́ torí ẹ̀ nítorí pé ní al-fiqh wọn náà làgbọ́yé tí kálukú ní àní bu lórí àgbọ́yé tó ní. kí a sọ wọ lẹ́kọ̀ọ́ nù adúrò Abu Hanifa lọ́mọ sọ pé kò ríran ó lẹ́kọ̀ọ́ rárá èèyàn gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ bí ó sì máa bá àwọn olùmọ̀ sọ̀rọ̀ Abu Hanifa tó ń sì fi sọ pé nǹkan méjì lásán ni òun náà ní nǹkan tó rí àkọ́kọ́ gbọ́ ibi tó ti gbọ́ àgbọ́yé yìí yé kó tó di pa fèsì fún tó o bá kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ yé gbogbo èsì tó máa ń fọ̀ fún gàǹgbà mi yóò máa túmọ̀ sí pé ọ̀ mọ nǹkan kan ọ̀kan bá sìkò jẹ́ lásán tó bá tún kọ́ ọ́ lẹ̀ ọ̀kan dọ̀tí ìwé lásán ṣùgbọ́n ètò ọ̀dọ́gba jù ni pé nínú ká pa wọn àbí ká tú wọn lẹ̀ kó wọn máa lọ lọ́fẹ̀ẹ́ àbí ká fi wọn ṣe rà padà tàbí ká mú wọn ní ẹrú ẹ sì mọ̀ pé àwọn obìnrin àtọmọdé kéékèèké tá a bá mú lójú ogun lẹ́sẹ̀kẹsẹ̀ tá a bá ti mú wọn a ti sọ àwọn dẹrú àwọn obìnrin àtàwọn ọmọdé kéékèèké wọn ò ní pa wọn wọn ò ní tú wọn lẹ̀ kó wọn máa lọ
wọ́n sì ní fi wọ́n sí pààrọ̀ àwọn dẹrú lẹ́ẹ̀kan náà ni wọ́n pín wọn fáwọn jagunjagun nínú èrè ogun lẹ́yìn ìgbà tó ogun bá tán. ẹ̀gbọ́n àwọn mi wá látọ̀dọ̀ Sakhr ibn al-Ayla ọlọ́nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ yìí pé innal qawma idha aslamu ahrazu dima'ahum wa amwalahum. dájúdájú àwọn èèyàn nígbà tí wọ́n bá ti gba Islam lẹ́yìn tí wọ́n ti jẹ́ kèfèrí tẹ́lẹ̀ wọ́n mà ti wá ààbò fẹ́mi wọn àti dúkìá wọn. kò sẹ́nìkan tó tún lòun fẹ́ pa wọ́n pé kíni wọ́n ti dọ́mọ ẹ̀yà rẹ̀ nínú ẹ̀sìn Islam. ṣé àwọn mùsùlùmí náà máa ń gbógun lọ bá lórí kíni? kí ló lè jẹ́ kí mùsùlùmí máa já mùsùlùmí lógun? ogun tí máa mẹ́mìí lọ mọ́ ń béèrè náà iná ẹ̀dá sí. kí ló lè mú wa dojú ìjà kọra wa nígbà tí gbogbo àjọ jẹ́ mùsùlùmí? náà lápá kan bá tayọ àlà irú àlà o dalẹ̀ irú lẹ́wọ́ ilẹ̀ ọlọ́dà tí ó fi balẹ̀ kù yóò bá tẹ̀ ń sọ yín yọkàn jẹ́ kẹ́ lọ́ máa dojú ìjà kọ àwọn èèyàn tẹ̀ ń sọ òye yín ẹni tí ò yẹ kẹ́ bájà ẹ wà lọ gbébọn ẹ lọ gbádà kẹ́là ní tó lè jẹ́ káwọn mùsùlùmí kí wọ́n dojú ìjà kọra wọn ó ní ẹnì kan jẹ́ pé ẹnu wa ti kò lórí ẹnìkan pọ̀ ń lò lórí wa ọ̀rọ̀ wa sì ti ṣọ̀kan gbogbo nǹkan wa ń lọ déédéé àwọn kankan ya ni nígbà àwọn fẹ́ dojú ìjọba ń dé àwọn ọ̀gbá tiẹ̀ àwọn ò yí padà ní Islam ní kí gbogbo wa ká bá wọn jà sàwọn náà máa ń pè ní ọlọ̀tẹ̀. kí ni ìtumọ̀ ọlọ̀tẹ̀? wọ́n fẹ́ digun dìtẹ̀gbà ìjọba. mo rò pé yé wa aha wọ́n ní túmọ̀ pé wọ́n á fẹ́ tayọ ẹnu àlà. ó gbọ́dọ̀ jẹ́ pé ẹnu wa ti kò lórí pé àwọn wọ̀nyí ló lórí wa káwọn kan wá jáde wá pé àwọn fẹ́ digun àwọn fẹ́ dìtẹ̀gbàjọba. gbogbo wa ní Islam ní ká bá wọn jà. ó lè jẹ́ pé ẹni tí ń ṣèjọba ó lè jẹ́ pé ṣẹ̀ríyà nílò gẹ́gẹ́ bó ṣe jẹ́ asl bó ṣe yẹ kó máa rí inú láwùjọ àwọn mùsùlùmí. so ẹnìkan ń lo ṣẹ̀ríyà lórí wa ń so lórí wa kìtàbù wa sunnah náà fi ń ṣèjọba lé wa lórí wọ́n wá dé kí lọ́ọ́ bá tún lò mọ́ ń béèrè tó bá ní kìtàbù wa sunnah tí wọ́n ṣe òwú ọ lórí kí ni wọ́n fẹ́ mú wa? At-Taurata wal-Injila ni wọ́n fẹ́ mú wa àbí? torí pé kìtàbù wa sunnah nígbà tí wọ́n bá lọ́ọ̀ fẹ́ wọn tí wọ́n náà bá dé kí ló lò? ṣebí kìtàbù wa sunnah náà ni wọ́n náà lò tá a bá fààyè rẹ̀ lẹ̀ nígbà tí wọ́n ní ìsọwọ́lò kìtàbù wa sunnah tí wọn kò wú ọ lórí ọ wá ti torí rẹ̀ ó dojú ìjà kọ wọn ó dìtẹ̀ mọ́ wọn ó pa gbogbo wọn tí wọ́n náà bá débẹ̀ sáwọn ẹlòmíín náà ò ní dìtẹ̀ mọ́ wọn náà kó pa ọ́. sèyí di pa ń para wa kálukú náà ó sì dé yóò ní kí ló ń lò kìtàbù wa sunnah. ó lè jẹ́ pé lórí o kò ló kìtàbù wa sunnah ṣùgbọ́n agbára rẹ̀ ó ti fi borí gbogbo àwọn èèyàn. ó ti ta àwọn ìtakùn àwọn ìkàn fún ìjọba rẹ̀ lọ́nà tó ṣe pé téèyàn bá lóun fẹ́ bá du ìjọba òun yọkàn dípolówó rẹ̀ ó pàdánù ẹ̀mí rẹ̀ ni. bí wọ́n sọ pé man ghalabat shawkatuhu wajabat ta'atuhu ẹni tó pa agbára rẹ̀ ó ti fi borí gbogbo yín ẹ tẹ̀lé. irú eléyìí làwọn kan náà bá dé wọn làwọn gba tírénì wá ní láti France wọn kó àwọn àbọn kò dúró gbẹ́jọ́ wá wọn á ní kí wọn náà join ta ni gbogbo wa lájọ dojú ìjà kọ wọn nítorí pé tẹ́ bá gbà wọn láàyè ẹ̀mí tí ó sùn ọ̀pọ̀ wọn níta ní jọdẹ apẹrin lójú ọdẹ apààyàn. a gbọ́ pé ẹ̀yin gbé machine gun lọ́wọ́ kò dúró gbẹ́jọ́ ọ̀bọ̀n
ok kí ló ń lè ṣe níwájú helicopter kí ló lè ṣe níwájú bàálù F-16 kí ló lè ṣe níwájú Sukhoi tàwọn Russia wọ́n kàn da gbogbo àkàrà burúkú ilẹ̀ ni ṣé ìbọn tí wàá gé ó dára ẹ̀ mà ó dára ẹ̀ mà ó dára ẹ̀ mà so torí ẹ̀ gbogbo ó dojú ìjà kọ wọn torí pé ẹ̀wọ̀n pé ibi tí àwọn ti fẹ́ dá wàhálà lẹ́wà làwọn òbí yín wà làwọn ọmọ ya yín wà lẹ́ńbí máa sí nílé yín wà tí wọ́n bá dàrú ṣé káwọn náà máa sáká ni ká máa sáká bíi Sudan àfi yọ wọn abẹ́ Allah kí ló dá àlàáfíà padà sí lóyún sẹ́wọ̀n pé ìjà àga náà lọ́fà ìjà lórí àga bábà ìwọ wọn fi ṣe gbákejì olórí ó tún wò sùnsùn ó ní àga olórí ni wọ́n fẹ́ bọ́ sí ẹ dákun kí ló la àga olórí àti ti gbákejì rẹ̀ ságàmìlà náà àga òpé mẹ́ta méjì náà ni tí ó bá jẹ́ tó lórí àjẹ́ ti gbákejì rẹ̀ tí ó bá jẹ́ ti gbákejì àjẹ́ tó lórí ẹ wo ojú kòkòrò wọ́n á sọ pé àga olórí ni wọ́n fẹ́ jókòó tó ń ti pé àtẹ̀kíní àtẹ̀kejì yín ìjọba fìdí hẹ́ni ẹ wá wo bẹ́ẹ̀ ṣe sí ẹ̀mí ọmọ èèyàn sùtá ní Sudan yìí ẹ wo adúrú dúkìá bẹ́ẹ̀ ṣe bàjẹ́ ó ti pọ̀ jù gbogbo ẹ̀ lórí pé kí ni èmi náà fẹ́ débẹ̀ ṣé tí gbogbo aráàlú bá dojú kọ àwọn ẹni tó fẹ́ da omi àlàáfíà lórùn tó bá ti tètè yanjú wọn kíákíá tí àlàáfíà ò ní wà àlàáfíà wà gbogbo tó ń bàjẹ́ wọn ò ní rí bàjẹ́. ok DR Congo kí ló fà á tán fi ń para wọn dòní ṣebí torí àga yìí náà ni tani ẹni tí ó dórí àga nítorí pé ibẹ̀ ní nǹkan àlùmánì ilẹ̀ pọ̀ jù sí ní Áfíríkà yìí nǹkan àlùmánì ilẹ̀ ní kọ́ńtírì tó lówó jù nítorí mineral resources kò sírú DR Congo ní gbogbo Áfíríkà yìí so àwọn ẹni tí ó dàrú àwọn ò ní fẹ́ kí wọ́n jókòó lálàáfíà torí tí wọ́n bá jókòó lálàáfíà wọ́n rojú mójú tó dúkìá wọn àrísìkí yẹn hàn. kí ló dé Nàìjíríà Boko Haram tó fi jẹ́ pé ní agbọn Lake Chad ni ẹ̀yin tẹ́ kọ́ geography kí ló fà nítorí pé bí Lake Chad yẹn arzikì pọ́ńbẹ́ gan nǹkan àlùmánì lẹ̀ pọ́ńbẹ́ gan tàfi ra àwọn ìlú òyìnbó tí ń ràn wọ́n lọ́wọ́ lórí àti máa dorílẹ̀-èdè tiwa rú. sọ àwọn kan wá jáde wọn ní Boko Haram lọ ẹjọ́ ìrànwọ́ jọ́yìn ta ni torí pé ńgbà tí wọ́n bá jọ́yìn wọn kí náà padà ṣẹlẹ̀ fìtínà tó tí ò jù báyìí lọ yóò tún máa fẹ̀ lójú. sọ àwọn èèyàn tán ti ń ródò lọ tán ti ń rókò lọ tán ti ń ríbi iṣẹ́ wọn lọ yóò di pé wọn ò lè lọ mọ́ ọ̀lọ́ béèrè tí ń ṣẹlẹ̀ láwọn agbọn north east àti north west. àwọn Zamfara yìí náà kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ ṣé bíbẹ nǹkan àlùmọ́ọ́nì lẹ kúnnù Zamfara yìí ni gold. sọ eléyìí túmọ̀ sí wípé tí ẹ bá wà tẹnu yín ṣọ̀kan lórí ẹni tí ń so lórí lẹ́yìn lórí àwọn kan á dé wọn ni àdàrú ni bó lè dogun kó dogun bó lè dìjà kó dìjà rárá o kìí ṣe gbogbo ẹni tí ń dá wákà ní ọ̀sẹ̀ kù ẹlòmíì ti ná pápá bora. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin Islam ọ̀farahàn torí ẹ̀ bẹ̀rẹ̀ látòrí ìwọ́de sẹ́wọ̀n pé ìwọ́de náà ní ti bẹ̀rẹ̀ nígbà tá à ń ṣe ìwọ́de tá à ń ṣe kínní kan you must go you must go àbí òye ẹnìkan kàn fa irin yọ ni ẹnìkan gbádà yọ ẹnìkan gbé dayọ ẹnìkan lọ gbé bájínà tún bẹ́ẹ̀ bì pé àwọn kìnìún ò ní gbọ́ lọ́wọ́ ẹ̀rọ ẹ dákun ṣé gbogbo nǹkan máa ṣẹlẹ̀ àbí ìṣẹlẹ̀ wàláhì gbogbo ẹ̀ ní ọ̀ṣẹlẹ̀ so Islam ò farama Islam kò farama torí ẹ̀ tí ó bá jẹ́ pé torí irú eléyìí mùsùlùmí kò gbọ́dọ̀ dojú ìjà kọ mùsùlùmí torí ẹ̀ lànà Nabi sallallahu alaihi wasallam la tarji'u ba'di kuffara ẹ má ya kèfèrí lẹ́yìn. mùsùlùmí ọmọ ya mùsùlùmí
ọba àmà bínú ẹ ọba àmà kórìíra rẹ̀ kò gbọdọ̀ débi pé ẹ máa yọ nǹkan jà síra yín ẹ máa lépa àti gbẹ̀mí ara yín kí ló ń kórìíra rẹ̀ sí kí ló ń bínú rẹ̀ sí ṣé nítorí owó àdánù ṣé nítorí iṣẹ́ àdánù ṣé nítorí ọ̀nà rírí sí àdánù tí gbogbo ẹ padà tán lé ayé yìí ṣe náà ló fi mú mùsùlùmí ọmọ ìyá rẹ̀ lọ́tà tó bá ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ rẹ̀ ń dáadáa báyìí inú ti máa bí ọ yóò ti bínú kó ń bẹ́ẹ̀ sọ́wọ́ apẹni tọ́jọ́ kú rẹ̀ ò tí ì pẹ́ ni ńgbà tó gbádùn torí ẹ̀ ká bẹ̀rù Allah ká bẹ̀rù Allah ìkórìíra bá ti pọ̀ jù iná ni máa mú kí ọwọ́ máa ṣiṣẹ́kíṣẹ́ tó fi máa lépa àti pọ́ ọmọ ìyá rẹ̀ ẹlòmíì nìsín ń bínú rẹ̀ ń kórìíra rẹ̀ débi pé bí kí wọ́n túfọ̀ rẹ̀ fún ni lójoojúmọ́ pé ó ti kú ókè tí wọ́n bá kú sótúmọ̀ sí pé wọ́n máa bẹ láéláé ni Olúwa kó má ṣe wá láwọn ẹni tó ṣe pé ìròrí wọn yóò jọta ṣetán ẹni kò dín kankan lọ fẹ́ni bọ́dì ntọ́ jẹ náà lọ́ọ́ jẹ ẹnìkan bẹ láyé kò pé kọ́ ọ má jẹ kò sí láyé kò pé kọ́ ọ dá mùsùlùmí ò gbọdọ̀ dojú ìjà kọ mùsùlùmí ò gbọdọ̀ máa lépa ẹ̀mí mùsùlùmí ò gbọdọ̀ máa wá ìṣubú mùsùlùmí máa fẹ́ kó dáa fún mùsùlùmí ni kódà tó fi dórí pé tó bá wà ní ìkápá wípé bóyá ìwọ lọ fọwọ́ síwèé tọmọ kan fi rọ́nà lọ má dínà mà wọn. ọmọ tó bá ṣe dáadáa tó bá ṣe pé kọ́ lọ́ọ́ máa ń kọ́ wọn fún ní máàkì tó yẹ má sábò. lọ ní bọ́m̀bẹ́ alábòsílẹ̀ yìí kí lẹ́yìn. síbẹ̀ tó bá gbòdo ẹ̀. gba good mark kí ló dé tẹ ẹ fún kó pé káríkárí kí lẹ fẹ́ sọ fún Allah ọjọ́ gbẹndàl kìyàm náà ní 70 mark is A so tó bá gba 95 nídìí láti jẹ́ kó reflect inú ìwé rẹ̀ torí pé A náà ni ok A tó jẹ́ 95 àti A tó jẹ́ 70 sẹ́gbẹ́ ara wọn ni wọ́n sẹ́gbẹ́ ara wọn ẹ ṣọ́ra fábòsì ẹ rántí ìjọ tá a dúró níwájú Allah ala yadhunnu ulaika annahum مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين أبي الله كبا تون ìgbésí ayé wa ṣe kó tún alqiyama wa ṣe kó jẹ́ kí ìjókòó àlàáfíà kó jọba láwùjọ wa Olúwa Ẹlẹ́dàá wa kó má ṣẹ̀rù bà wá láwọn orílẹ̀-èdè wa Olúwa Ẹlẹ́dàá kó má ṣẹ̀rù bà wá láwọn ìlú wa iṣẹ́ ìṣe oníkálukú Olúwa kó bá fàlùbáríkà sí Olúwa Ẹlẹ́dàá wa kó ràn wá lọ ní kọ̀kọ̀ àti ní gbangba وجود فعلية القيامة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك